Àná inú Ọlọ́run bá ń dùn ẹni inú Ọlọ́run bá ń dùn tó bá tún di lọ́la inú Ọlọ́run bá ń dùn ni ọ̀pọ̀ ti sùn àwọn ọbẹ̀ ìdùnnú lọ́jọ́ tẹ̀ni on the 6th of July ẹni lọ́jọ́ Sunday mo ò forí sọ. Ọ̀pọ̀ ti sún ọkà àrísẹ̀gẹ́ ẹ̀ mọ́ ọjọ́ ìbí nígbésí ayé ẹ̀dá ọjà ńlá ló jẹ́ ara mi Samson kọrin ààrẹ mú ọjọ́ ńlá lè ní jẹ́ ìdùnnú àtayọ̀ ọ̀dọ́ ní tiẹ̀ ní Ṣẹ́gun ọ̀pọ̀ ti sún. Ọ̀pọ̀ ti sún láhùn, ọ̀pọ̀ ti sún bí, ọ̀pọ̀ ti sún lẹ́yìn, ọ̀pọ̀ ti sún wájú, ọ̀pọ̀ ti sún lọ́sì, ọ̀pọ̀ ti sún lọ́tún. Àárín méjì gẹ́gẹ́ balẹ̀kùn oúnjẹ mi Atare. Ọmọ àdìyẹmí súnlẹ̀ mi ìyẹn Atawewe. Ọ̀pọ̀ ti sún náà ni. Ṣẹ́gun ọ̀pọ̀ ti sún, òun sún láti ibì kan sí ibì kan. So, Nàìjíríà ló ti ń sún báyìí. Mo wà nínú London wa Atare ní Bristol èmi àtọ́pọ̀ ti sún sẹ́ẹ̀kẹ́ mọ́ a máa sọ̀rọ̀ balógun fújì kọrin ìmúlẹ̀ Ṣẹ́gun ọ̀pọ̀ ti ìsú kan ó ń gbé nínú UK àjọ wà nínú London ní Bristol àjọ máa sọ̀rọ̀ alátàrí jẹ́ kí n pe Ṣẹ́gun ọ̀pọ̀ ti sún gẹjọ́ sọ̀rọ̀ Ibrahim Suarez àmọ́ Suarez ọ̀kàrẹ̀ ìbúrò ló ń jẹ́ ilẹ̀ Ibrahim mi àwọn èèyàn níyẹn nílùú London o ní Bristol àjọ máa ń communicate àtàrà gbédè ìgbà kọrin ọ̀pọ̀ ti sún ọkà àrísẹ̀gẹ́ ẹ̀ mọ́ àwọn ọlọ́jọ́ ìbí ẹ̀mí ẹ̀ tó sọdún eléyìí lórí aya lórí ọmọ lórí ẹbí lórí ará lórí tójúlùmọ̀ gbogbo tó nọ́rẹ́ tó nẹ́sẹ̀ dé àṣejù bẹ́ẹ̀ lọ. Gbogbo àtàfilé lẹ̀ o táfọ̀nà lẹ̀ lọkùnrin lóbìnrin lọ́mọdé lágbàtà wá síbí. Nítorí ọgbọ́n ti ní sẹ́ẹ̀kẹ́ mà o láyọ̀ la filé lẹ̀ láyọ̀ la máa bá lé. Àwọn ní kulu scholars nígbà kọ̀ọ̀kan ọ̀pọ̀ ti kó káàdì sẹ̀gẹ́ ẹ̀ mọ́ ilẹ̀ sẹ̀gẹ́ máa mú gbà fún ẹ tó. Ó ń tọ́jú bàbá olè mi àdìyẹ ètò ìsọ̀bá onílé jẹ́. First Anobi Anthony General Dúkọ̀ Fújì bàbá tèmi balógun Fújì mi Atare kò dẹ̀ ní ìbàjẹ́. Ọ̀dọ̀ aláyé làwà yìí èèyàn kan bí 20 èèyàn kan bí trillions èèyàn kan tó pèèyàn lólùgbàyè ọmọ ọ̀yà ó sì sẹ́dẹ̀ bẹ́ẹ̀ ní ṣe mẹ́mẹ́ kò wá fortunate orúkọ rò ọlọ́mọ mò ń bẹ̀ ó ti fún mi láyè túbọ̀ fún mi láyè gidi gan ni orúkọ méjì ló ń jẹ́ olùgbàyè tó jẹ́ Wàsíù tó bá sọ pé yẹn Wàsíù olùgbàyè náà ń pè bẹ́ẹ̀ mo ò forí sọ aláṣẹ RAI entertainment Ria entertainment aláṣẹ Ria entertainment ọkọ̀ Yétúndé ọ̀kadà gbà fún yín tó ọlọ́bàbà Rihanna olùgbàyè tó jẹ́ Wàsíù mi ṣeun ẹ̀gbọ́n tọ́jú Ṣẹ́gun ọgbọ́n ti sún ọ̀kadà akọ́làfọ́mọ́ olórin kò ní bá ń jẹ ṣeun àlàyé small body ó kéré lójú ó kilẹ̀ àtọ̀tún àtòsí ẹ̀gbọ́n tọ́jú Sínúdú ọ̀kadà kò ní bá ń jẹ ṣeun wọ́n tọ́jú àdí omi sùlẹ̀ ìyá Atawewe ètò ìsọba onílé jẹ Sínúdú ó tọ́jú Ospami Saidi Mandator ọlọ́bàbà King ó ṣètọ́jú olúfimọ́ Ospami Saidi Sadon Papa Sínúdú ọ̀kadà kò ní bá ń jẹ
àwọn olùgbà ìtọ́jà wá sí mi ṣeun aláṣẹ rí entertainment owó ọkọ̀ yẹn túnde òkàrè mo ń sọmọ tẹnu mọ́ ọlọ́mọ bá rí àná mú mọ́ wọn àwọn àdìyẹ mi sùn lè wẹ́wẹ́ Ṣẹ́gun Opontisun ló pè wá mọ́ lọ bẹ́ẹ̀ Atare mo ń sọmọ tẹnu mọ́ mo ní bọ́ọ̀rùn ṣe ń ta sí rí yóò rí sóhun lọ́jọ́ alẹ́ má ta sí rí ẹni tí ò tẹ́ pẹ́ mọ́ṣẹ́ torí iṣẹ́ tá a bá ṣe sílẹ̀ mo ṣàṣe bóun dẹ̀ra máa jẹ ìyẹn nígbà tá ò bá lè ṣiṣẹ́ mọ́ ìgbà ìwé kí n sóhun àbí ṣeré o kọjú alẹ́ máa dohun àbí ṣiṣẹ́. Sọ̀rọ̀ àti sọ pé Mẹ́síkò ó dẹ̀dẹ̀dẹ̀ omi goro omi. Omi goro omi goro. Wọ́n ń ṣe tá sí rí òrì sóhun lọ́jọ́ alẹ́ má tá sí rí ẹni tí ò tẹ́ bá mọ́ṣẹ́ torí iṣẹ́ tá a bá ṣe sílẹ̀ mo ṣàṣe bóun dẹ̀ la máa jẹ ìyẹn nígbà tá ò bá lè ṣiṣẹ́ mọ́ ìgbà ìwé kí n sóhun àmì ṣeré o kọjú alẹ́ máa dohun àmì ṣiṣẹ́. Omi goro omi. Ice ọjọ́ ìbílẹ̀ àwọn àṣẹlẹ̀ ni abúlé ẹgbẹ́lẹ́gbẹ́ Atare tálẹ́gbẹ́ wa dé lẹ́yìn Opontisun mi ìsájọmọ àlejò adé bí ọ̀dọ́ láyélá gbọ́ wáyìí olùgbàyìn tó jẹ́ wá sí mi aláṣẹ rí entertainment ọkọ̀ yẹn tún dé ọlọ́mọba rí àná o ọlọ́mọba rí àná o aláyé mo bá a lọ olùgbàyè wá sí o olùgbàyè pèsè mọ́bìnrin pé mo bá ilé ìmọ̀ pé ilé orúkọ la fi ń pọ̀ bọ́ aládé orúkọ la fi ń pọ̀ lórí láàfin ilẹ̀ wá sí omi aláyé aláṣẹ rí entertainment ice alùlà àwọn babalẹ̀ rí yẹn òkú rẹ tó fohùn bí èèyàn mo kí wọn balẹ̀kùn mu ti kọrinkọrin bá mi kò ní ẹ̀yìn I throw my salute àwọn èèyàn rẹ balẹ̀kùn mu ti kọrinkọrin. ọmọ Gbàdámọ́sí láti ọmọ Gbàdámọ́sí ọ̀kárẹ̀ bá mi láti alami láti ibù ọba tàánú ọmọ Gbàdámọ́sí ẹ̀kárẹ̀ I throw my salute bàbá lẹ́rìn yẹn kò ní bá ẹ̀jẹ̀ bàbá gbá ó dẹ̀ kú kalẹ̀ o ọkùnrin kú kalẹ̀ yàlàyé ọkùnrin ọ̀kárẹ̀ mi pa àfin tó sómọ ọkùnrin sómọ ńlá sómọ ọkùnrin sómọ èèyàn nọ́mbà wọ́n ní. Omi goro omi goro. gbogbo dùsàgà ọkùnrin ọ̀kárẹ̀ mi pa àfin tó gbogbo dùsàgà lè ní ilé kòkò sọmọ náà ọkùnrin ọ̀kárẹ̀ nọ́mbà wọ́n àwọn àdìyẹ omi sùrè ìyá Atawewe o àwọn bàbá olóyè ló jẹ o ọkùnrin mú ká lọ kóyókóyó kú kárẹ̀ ẹ̀mí ṣeun ẹ̀sìn tó lórí pípé ẹ̀sìn tó mẹ́nu ẹ̀ wọ́n dẹ̀ kí ẹ̀lẹ́bẹ̀ ẹ̀mí ṣeun Ṣẹ́gun Opontisun àjọṣe òní ìbàjẹ́ Atare balẹ̀kùn fújì kọrinkọrin ice afẹ́fẹ́ fújì lọ́mọ atẹ́gùn fújì lọ́mọ balẹ̀kùn fújì lọ́mọ ani London broya lọ́mọ mo lọ South Africa mo gbọ́ pẹ́ wálé mo lọ sílùú mọ́kà mo dàlájì mo lọ Dubai ara mi mo gbọ́ pẹ́ wálé Atare mo tún lọ sílùú London mo tún lọ sílùú UK mo gbọ́ pẹ́ wálé ara mi ọlọ́run. Omi goro omi goro. Ice kọ́dírì kú kalẹ̀ ọmọ nílẹ̀ ọmọ nílẹ̀ kú kalẹ̀ ọ kọ́dírì ilẹ̀ kọ́dírì èmi ṣeun ìṣèjì kọ́dírì mọ yàyà láyé ààrẹ mọ eré epo
àrẹ̀mọ́ ó káyè ọ̀kọ̀rọ̀ mo kọ́kọ́ tírí bọ́ọ̀lù ní àṣẹ jẹ́ èmi láti bẹ́ẹ̀ ta o ọ̀kọ̀rọ̀ káre lógòdú ṣàgànà máa wá ọ̀kọ̀rọ̀ Sulemanu mi ò so ọ̀kọ̀rọ̀ Sulemanu mú mọ́ wọn ọ̀gá lẹ́rìí yẹn kò ní báyìí jẹ́ so àfún lọ́jà máa wọ bẹ̀ ó ṣàánú ọmọdé ó ṣàánú àgbà ẹ̀bá àtọ́jú Ṣẹ́gun Opontisun ọmọ ọlọ́jọ́ bíi tèmi o àtùnà ló san owó yẹn ó náwó kọ̀ràn àtùnà ti ṣe àtùnà mú bàlùkùrù báyìí jẹ́ kàjùnà ọmọkùnrin kàlùkùrù báyìí jẹ́ so àìsí àrẹ̀mọ́ erépo gbogbo arẹ́pọ̀ nílé ní ìlú kan àrẹ̀mọ́ ẹni bẹ́ẹ̀ ni èèyàn bí èèyàn àrẹ̀mọ́ mo lọ́jọ́ òní tì. àrẹ òkàrẹ ọmọ wàhálà àrẹ́pọ̀ mo gbà mẹ́tọ́ mo bẹ lọ́dọ̀ àrẹ̀mọ́ òkàrẹ èèyàn rẹ àrẹ̀mọ́ mo sọmọdẹ́nu mọ́ ọlọ́mọ nínú rí bẹ́ẹ̀ èèyàn kọ́ ara mi orí tó lugi lọ́pẹ́ tí ó bá ti fọ́ ọpẹ́ ló kù àrẹ̀mọ́ eré epo kò ní bá ẹ̀jẹ̀ bàbá gbá ẹ tọ́jú ọmọkùn sáìdì dáadáa àwọn ọmọkùn sáìdì mú mọ́ wọn àwọn ọmọkùn sáìdì yóò káre gbogbo iṣẹ́ ilé ní lóko ni kò sọmọ náà àrẹ̀mọ́ eré epo àwọn ọmọkùn tó já sáìdì mú mọ́ wọn gbogbo iṣẹ́ rí kì í ti gbé kì í ti gbé wọ́n tọ́jú mẹ́gbẹ́dẹ́ ìgbà mú mọ́ wọn àrẹ̀mọ́ mo sọ bàkéèké báńké kí nígbò gbòhùn wá máa ké. Bàkéèké báńké kí nígbò gbòhùn á máa ké. Táwa bá ti ń pèdè á máa dùn mọ́ wọn létí. Táwa bá ti ń pèdè àlùjọ ìjó á máa dùn mọ́ wọn lẹ́sẹ̀. Mo sáṣe bọ̀rọ̀ tiwa ò ní bàjẹ́ o ẹ bá mi sàmì o gbẹ̀tọ́rì Ṣẹ́gun Opontisun o mo ṣe bọ̀rọ̀ tiwa ò ní dàrú o ẹ bá mi sàmì o gbẹ̀tọ́rì Opontisun ó yá ní bárabá mo sọmọ dánú mọ́ ẹ̀yin tèmi ẹ̀yin tèmi ẹ̀yin tí mo trust tá ò lè fàdí yóò ṣeré tá ò lè fàrẹ̀ mú ṣeré orí kò sẹ́ni tó lè mọ̀ ọ́ pọ̀ tó kọjá ọlọ́mọ àgbẹ̀ orí ó sì yá lẹ́nì kẹwàá bàdí yóò ṣeré ọjọ́ yìí tó lẹ́nì yóò ti yá ká bẹ̀rẹ̀ jó ice babolókè máa rọra olùgbà ìmọ̀lẹ̀ máa ra àrẹ̀mọ́ eré epo àwọn abọ́gun sáìdì èmi ṣeun babolókè máa rọra ice. Ìfẹ́ ló wà níbẹ̀ tá a fi bá ọ̀rẹ́ tẹ kọ́ sílé òde yóò ti dóge jẹ o tí bàbá yẹn náà jà yẹn ló jẹ́ kí n yà lọ́dọ̀ rẹ wọ́n ní bòmí tí mo ti lè àmọ́ má má ṣègbéraga kí n ṣe ìwọ nìkan èrò pẹ̀gàn tẹ́jọ́ ṣerú bísínẹ́sì yẹn. Ice babolókè máa rọra àrẹ̀mọ́ eré epo kò ní báyìí jó ṣe olùgbà ìtọ́jà wá sí bàbá gbà aláṣẹ rí entertainment ọkọ yóò tún dé ọ̀dàrẹ́ ọlọ́mọba rí ọ̀nà olùgbà ìtọ́jà wá sí jó ṣe aláìlẹ̀ rí ẹ kò ní báyìí jó ṣe ọkọ̀rọ̀ àrẹ̀mọ́ eré epo kò ní báyìí jó bàbá gbà ó yá Opontisun ní bárabá àwa ò láyé nílẹ̀ òkè sálàyé wà lójoojúmọ́.
àwa ò láyé nílẹ̀ a kò láyé nílẹ̀ òkè sálàyé wà jẹ́ kó yé wọn. ọ̀pọ̀ ti sún sẹ́ẹ̀gẹ́ máa sọgbọ́. olùgbàyè máa wílẹ̀ mọ́ra aláṣẹ rí entertainment ọkọ̀ Yétúndé ọlá bàbá rè yànnà máa rọra. ọlá bàbá rí àná tó máa rọra. olùgbàyè tó ń jẹ́ Wàsíù mi Wàsíù mi olùgbàyè tó ń jẹ́ Wàsíù mi olùgbàyè tó ń jẹ́ Wàsíù mi. máa wọlé ọ̀gá olùgbàyè máa rọra ọ̀kàrẹ̀ Wàsíù mo dùn ẹ̀ níbẹ̀ máa ra. bàbá rí àná. olùgbàyè èmi látàrí ọmọ bàbá olóyè tó jẹ́ Sulemanu Muso mọ́nà olùgbàyè tó ń jẹ́ Wàsíù mi olùgbàyè tó ń jẹ́ Wàsíù mi. óyá óyá Atawewe Atare sọmọ kórì lórí. àrẹ̀mọ́dẹ́gbò àwọn ọmọkùn ọ̀kadàmọ́pá mẹ́tò wọ́n lọ bẹ́ẹ̀ Atare Atawewe Atare sọmọ Atare Atawewe Atare Atawewe Atawewe Atare. óyá kò síbi tán máa gbà wọlé kò síbi tán máa gbà wọlé Ọlọ́run. Ọ̀kàrẹ̀ màmá kékeré Sanko màmá ńlá kàkà ní màmá ńlá orígbó dúró re sólè gbéyà yẹn sẹ́nu ẹ̀gbọ́ òní ọ̀rọ̀ ní of London ọkọ màmá ńlá orígbó lọ bẹ́ẹ̀. Atare orí ní kò síbi tán máa gbà wọlé kò síbi tán máa gbà wọlé ọmọ kò sọ́nà níbẹ̀ bó ṣe wà nìyẹn ọ̀yá máa jọ lọ máa gbọ́ mi àrẹ̀mọ káre gbogbo arẹ́pò mọ́lẹ̀ sílẹ̀ kú ó tọ́jú olùgbàyè tó ń jẹ́ Wàsíù dáadáa àrẹ̀mọ bàbá ó. síbi tó máa gbà wọlé bóyá láti ibẹ̀ lọ ọmọ ẹ̀ máa sùn o ẹ̀ sáńdò gbẹ̀gbẹ́ ọ̀tá pọ̀ ẹ̀ní mi o kíná pé bí rí entertainment ibẹ̀ láwàá lábúlé ẹ̀gbọ́ kó kalẹ̀ ìsọ́mìnrin dà akọ̀lọ̀fọ̀ bọ́ lórí àwọn Atare odúró re. Máa ń tọ́jú ẹ ọmọ ọlọ́jọ́ bí ó òṣè ọmọ ti sún ilẹ̀ sàkẹ́ mọ́ orí ọlọ́dún yìí mọ́ rí ọlọ́dún tó mọ́ táyà tó mọ́ tẹ̀bí tara àrífín ọwọ́ sáwá sí o òrìbó lọ́bẹ̀ àrẹ̀mọ gbogbo aré epo àwọn tábọ̀ mú ó dúró re àwọn náà ní mí èmi mo ní wọ́n òrìbó lọ́bẹ̀ ó kárí kọ́ọ̀dìrì gbogbo 60 máa 120 kọ́ọ̀dìrì ro ọmọ ẹ̀sẹ̀ mọ́fì ọmọ tẹ̀sẹ̀ mi mọ́fì ó dúró re àwọn tí ilé kan lẹ́kọ̀ọ́ àdúrà àwọn tí ilé kan lẹ́kọ̀ọ́ àdúrà ògbóhùn mi ògbọ́rọ̀ mi orí bọ́sẹ̀ mi lọ. Orí Atare ọmọ Atawewe orígbó óyá gbogbo tóye lágbólé ìbújìyé wọ́n ní láti ṣe báyìí. Ètò òsì ọba kọ̀ọ̀kan onílé jẹ́ ètò òsì olóyè kọ̀ọ̀kan onílé jẹ́ tọba ti júbà ìtú ọmọ kò sọ̀rọ̀ o.
ọkọ̀rọ̀ nọ́mbà wẹ́n ó dúró de àrẹ̀mọ́ àrẹ́pọ̀ àwọn ọkọ̀gùn ó wà kárí gbogbo ìsọ́rí mo sọ fún tẹ́nu mọ́ gbogbo tóye lágbóolé èbújì yìí wọ́n ní láti ṣe ìbàtí ètò òsì ọba kọ̀ọ̀kan onílé jẹ ètò òsì olóyè kọ̀ọ̀kan onílé jẹ tọba ti júbà ìtú ọmọ kò sọ̀rọ̀ o. Atare oya láti ibẹ̀ lọ wàá ti máa gbọ́ 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 wàá ti máa gbọ́.